بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد, mo kí gbogbo wa lọ́kùnrin àti lóbìnrin ní kíkí ọlá ní kíkí àlàáfíà wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Èyí tí a fẹ́ fi sọ̀rọ̀ lónìí òun náà ni ọ̀rọ̀ nípa Children's Day. Ìhà wo ni Islam kọ sí Children's Day? Bí a bá fẹ́ sọ̀rọ̀ nípa Children's Day, èyí tí ó dáa jù náà ni ká mọ ibi tí Children's Day ti ń bọ̀, ká sì mọ àwọn wo ni wọ́n dálẹ̀. Children's Day ó bẹ̀rẹ̀ ní Sunday ẹlẹ́ẹ̀kejì nínú oṣù June ní ọdún 1856 tí Pastor Dr. Charles Leonard tí ó ṣe special service ní ṣọ́ọ̀ṣì rẹ̀. Special service tó wá ṣe yìí ó wá dedicate sí àwọn children. Ó wá sọ ọjọ́ yẹn ní Rose Day, ọjọ́ Rose Day, ọjọ́ òdòdó. Ó fi ọjọ́ náà fi sun orí àwọn ọmọ kéékèèké, ó ti fi ọjọ́ yẹn sun orí àwọn kéékèèké. Nígbà tó pẹ́ díẹ̀ tí òye mọ ṣe, ó padà tún sọ ọjọ́ yẹn ní Flower Day. Nígbà tí ọdún tún gun orí ọdún, ó padà wá sọ ní Children's Day, tí ń túmọ̀ ní pé lẹ́ẹ̀kan lọ́dún ó máa ń ṣe special service fún àwọn ọmọ kéékèèké tí ó fi ṣàdúrà fún wọn, tí ó fi ní kí oníkálukú kó àwọn ọmọ rẹ̀ wá. Wọ́n wá bẹ̀rẹ̀ sí pé ọjọ́ náà ní Children's Day. Pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run, pásítọ̀ yìí ó dúnní mọ́ àdúrà yìí ní ṣíṣe fún àwọn ọmọ kéékèèké níbi kó wá gbajúmọ̀. Nígbà tí ó fi di 1923, ó ti wá di pé gbogbo ìlú ni wọ́n wá bẹ̀rẹ̀ sí ń celebrate Children's Day, tó sì di pé newspaper náà ń gbé. Ìgbà tí ó di 1929 ní ìlú Turkey, Republic of Turkey, ni àwọn náà bá announce káàkiri pé holiday gbọ́dọ̀ wọ́n wà lọ́jọ́ tí a bá ti ń pè ní ọjọ́ àwọn ọmọ kéékèèké. Eléyìí ni bí ìtàn Children's Day ti bẹ̀rẹ̀. Látara báyìí, àmọye ìlú àwọn náà bẹ̀rẹ̀ sí ní fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ní holiday níjọ́ tí ó bá ń jẹ́ ọjọ́ Children's Day. Àmọ́ ọjọ́ Children's Day yìí láwọn ìlú yìí kì í ṣe ọjọ́ kan náà tí ń bára wọn mu. Ọ̀tọ̀ ni ọjọ́ tí Brazil ń lò tí wọ́n fi ń ṣe Children's Day, ọ̀tọ̀ ni ọjọ́ tí Colombia ń lò, ọ̀tọ̀ ni ọjọ́ tí Pakistan ń lò, ọ̀tọ̀ ni ọjọ́ tí Iran ń lò. Tí àwọn ọjọ́ yìí tó dẹ̀ yàtọ̀ sí àwọn, ẹni bá ka history rẹ̀ náà yóò rí àwọn ọjọ́ yìí, tó sì rí pé àwọn ọjọ́ náà ọjọ́ tí ó yàtọ̀ sí ara wọn púpọ̀ ni. Báyìí ni Children's Day ti bẹ̀rẹ̀. Àmọ́ ní ìhà tí Islam tí ó kọ sí, Islam jẹ́ ó yé wa wípé gbogbo ọjọ́ òun náà ni ọjọ́ àwọn ọmọ kéékèèké. Nítorí kíni? Nítorí Al-Qur'an sọ wípé al-malu wal-banuna zinatul hayati dunya. Al-Qur'an sọ wípé owó àti àwọn ọmọ yín àwọn ni ọ̀ṣọ́ ayé. Àwọn tó wá jẹ́ ọ̀ṣọ́ ayé yìí, Al-Qur'an ní ká fún ọmọ ní ọjọ́ kan. A ní wọ́n kí ni wọ́n fi torí ẹ̀ ṣe Children's Day. Wọ́n ní ọjọ́ yẹn ni wọ́n fi ìfẹ́ hàn sọ́mọ, ọjọ́ yẹn ni wọ́n ṣó ọ̀rọ̀ náà sáwọn kéékèèké. Islam ní ká fi ìfẹ́ hàn sí ọmọ ní ọjọ́ kan. Ó ní ká fi ìfẹ́ hàn sí ọmọ ní gbogbo ìgbà, ní gbogbo ọjọ́, ní gbogbo àsìkò. Òun ló fi jẹ́ pé àwọn ìyá mi ń bẹ tó jẹ́ pé tó bá ti jáde ní láàárọ̀ láago 5 ìdájí, èyí tí ó wọlé nígbà tí ó bá fi wọlé báyìí yóò wọlé bí aago 12. Èyí tó bá yá jù ní wọlé láago 11 àbọ̀. Òun àtọmọ rẹ̀ ò jọ jòkó ìṣẹ́jú kan rí. Irú ìyá bẹ́ẹ̀ kó wá dijọ́ Children's Day, kó wá kó ọmọ jáde, kó wá ní onílọ́jọ́ Children's Day, òun gbọ́dọ̀ mọ́ wà nílé o, òun gbọ́dọ̀ wà pẹ̀lú ọmọ òun ní o. Rárá, kò wá kí ẹ̀rìn fọmọ, kódà kò ṣó ìfẹ́ fọmọ. Torí ìfẹ́ tọ́lọ̀ ní ká ṣó fọmọ, kò ní ká ṣó ìfẹ́ ọjọ́ kan, ó ní ká ṣó ìfẹ́ gbogbo gbà. Ká mọ̀ ní ṣe bí mo tọ́jú ẹ̀ lánàá. Òbí mi ń bẹ tó yẹ pé ọmọ rẹ̀ ò tí ì ràwé o, kò ràwé tí ó mọ̀ ló school o, kódà kò ra tíra o, gbogbo yẹn ò kán o. Wá àdìjọ Children's Day yóò wá gbé wọ́tà fẹ́ ẹ̀ bọ́. Ó ní Children's Day o, ní Children's Day o. Bẹ́ẹ̀ lòbí mi náà kò raṣọ kankan fọmọ rẹ̀ rí o, kò múra fún o lọ́jọ́ lásán tó wá ní Children's Day lọ́wọ́ ni òun múra fún ọmọ òun lónìí fẹ́ kó jẹ́ ọjọ́ Children's Day. Gbogbo ọjọ́ ni ọjọ́ àwọn ọmọ wa. Ká
gbìyànjú ká mójútó wọn ní gbogbo ọjọ́, ká gbìyànjú ká fìfẹ́ hàn sáwọn ọmọ wa ní gbogbo ọjọ́ torí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó láwọn mẹ́ta kan ní Ọlọ́run tijú máyé lára. Àkọ́kọ́ ni àwọn arúgbó, Ọlọ́run tijú arúgbó máyé lára, bí ò bá ṣe bẹ́ẹ̀ ni Ọlọ́run bá ti payé rẹ́. Bákan náà al-atfal ghadab, Ọlọ́run tijú àwọn children, ó tijú wọn máyé lára, bí ò bá ṣe bẹ́ẹ̀ ni àìṣẹ̀ táwọn àgbàlagbà ń ṣẹ̀ Ọlọ́run bá ti fi ẹ̀ṣẹ̀ kó ti fi káwa kúrò lẹ̀. Àwọn tí Ọlọ́run wá ń tijú wọn má wa lára yìí, ṣé wọn ló yẹ ká fún lọ́jọ́ kan? Gbogbo ọjọ́ ló yẹ ká fún wọn. Má sọ pé ìjọ student day nìkan ló wà mójútó ọmọ rẹ lónìí, tí ẹ ní rí kó bọ́mọ rẹ rẹ́rìn-ín láyé, kò ní bọ́mọ rẹ ṣàwàdà rí, ọjọ́ kan náà ni máa bọ́mọ ṣàwàdà student day nìkan, ìjọ student day ara o, Islam ò ní kó bọ́mọ rẹ ṣàwàdà níjọ student day nìkan. Every day is for your children. Àwa òbí tá a bá mójútó ọmọ wa lónìí, àwa làárẹ̀ mi lọ́la. Àmọ́ òbí tó bá jẹ́ pé ọjọ́ student day nìkan ní mójútó ọmọ rẹ̀, ọjọ́ student day nìkan ló ráyè tọmọ, ọjọ́ student day nìkan ní ibi ìjòkó tọmọ, tíjọba bá fún lọ́dẹ kò jòkó tọmọ rẹ̀ yí pé ọmọ mi o, what do you want to become in future? Kí ló fẹ́ dà lọ́jọ́ ọ̀la? Kó gbọ́mọ ẹ̀ sọ̀rọ̀, ọmọ náà free up pé òun ní bàbá òun níyà. Ọmọ kan lára àwọn ọmọ kéékèèké ní sunkún, àwa béèrè rẹ̀ pé kí ní pa lẹ́kún, ó lóun ń bẹ Ọlọ́run kí ṣúgbẹ́ ẹ̀ tètè dé ni. Àwa ní kí ló dé wá ní bẹ́ẹ̀ ni, because I only see my dad on Children's Day. Ìjọ Children's Day nìkan lòun mọ́ fojú kan bàbá òun. Ẹ dákun gbogbo ẹ̀yin òbí ẹ bá rí bẹ́ẹ̀, tó bá yẹ pé ọjọ́ Children's Day nìkan ẹ má fìfẹ́ hàn sọ́mọ, ẹ dákun ẹ jẹ́ á yíwà padà. Gbogbo ọjọ́ òun náà ní ọjọ́ àwọn ọmọ wa. Torí pé kí ni atfalul yawm rijalul gad, àwọn ọmọ kéékèèké ò ní àwọn ilé baba lọ́la. Ìta bá wá gbìn sí wọn lórí lónìí, òun lápàdà wọn bá lọ́la. Àwọn àgbàlagbà wọn ní kò sí bàbá burúkú, ọmọ burúkú ló wà. Nígbà tó wá ń pẹ́ tó ń pẹ́, ọmọ burúkú ló wá dàgbà ló wá di bàbá burúkú. Torí káwọn ọmọ wa fún wa mọ́ di bàbá burúkú, kí wọ́n sì mọ́ di ọmọ tí ó mọ̀ dà lóru. Ẹ jẹ́ á gbìyànjú ká fún wọn ní gbogbo days wa, ká fún wọn ní gbogbo attentions wa. Islam fẹ́ ká mójútó ọmọ púpọ̀, kódà ó fẹ́ ká mójútó dédé pé bàtà àti ìbí ọmọ gẹ ká mójútó kalẹ̀, ló fi ní ká ṣẹ̀ṣẹ̀ ìyàwó tó dáa. Tábà tó wá fẹ́ ìyàwó tán tó wọn bá tún bẹ nínú oyún, ká tọ́jú ọmọ náà láti inú oyún, ká lè fún ṣàdúrà fún pé Ọlọ́run ọmọ tí ń bọ̀ wálé ayé olú ọmọ la fẹ́ kó jẹ́. Ká fún gbogbo days tó bá tún wá délé ayé tán, oúnjẹ bá bẹ̀rẹ̀ sí ní bí a bá ń fún lọ́yàn, bí a bá náà mọṣọ, kó mọṣọ tí ó jẹ, kó mọṣọ tí ó mu, kó ṣọ aṣọ tí ó wọ̀, kì í ṣe pé nílé náwó lórí ọmọ ẹ ló bá jẹ student day, ṣé gbogbo ayé náà ń lọ bìkan, ó wà lọ yá owó, ẹ wà fi gbé ayé lọ síbi ilé ìgbádùn. Bẹ́ẹ̀ sì ni owó tẹ̀ lè yá láti fi tọ́ ọmọ níwèé. Tàbá ń ṣe báyìí, àwọn ọmọ yìí wọn ò kàn ní rí bó ti yẹ kí wọ́n rí ni. À ń bẹ Ọlọ́run bá ta'ala, gbogbo abiyamọ ayé Ọlọ́run kó jọ ọjà kó jẹ́ ajẹ́rè ọmọ o, kó wọ́n jẹ́ àsùnkún lórí ọmọ. Oúnjẹ wọn bá wá jiná tán wọn dá kó wọ́n jẹ́ ọwọ́ wa tì. Ọlá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó kó inú ìwé ìròyìn ní pé gbogbo ọjọ́ ni ọjọ́ àwọn ọmọ wa. Ẹ jẹ́ á gbìyànjú ká mójútó wọn ní gbogbo ọjọ́, kó wọ́n jẹ́ pé akàmọ́ ṣó ìfẹ́ sí wọn ní ọjọ́ kan lásán. Torí pé kí ni Islam fẹ́ ká fi ìfẹ́ hàn sọ̀rọ̀ lọ́jọ́ kan lásán. Every day is for our children. Masalama.